ẹjọ́ ń tó Ọlọ́run má pé mo gba ọ̀rọ̀ lẹ́nu rẹ o ọ̀rọ̀ gidi lọ́sàn-án o nípa ọ̀rọ̀ ojú orí tó sọ yóò wú àkómọ adébẹ̀ ká tẹ̀ lórí bẹ́bẹ̀ ká dọ̀bálẹ̀ gbalaja létí sàárè rẹ̀ kó forí jìyà kí ọmọ lásìlóye kú mọ́ dákun nítorí pé kò sẹ́ni tó máa bímọ láyé yìí tí ò ní fẹ́ jèrè ọmọ nínú ọmọ márùn-ún méjì ti fòṣọ́lẹ̀ ti kú mẹ́ta là ń wojú rẹ̀ ẹ dábọ̀ ẹ fi yèdè ìkúnlẹ̀ wa rè. mo rò pé nílà akáyè bí àwọn bàbá tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mi mọ̀ pé ẹ̀ nílà akáyè kankan kí ni yín lọ sójú orí ọkọ mi ṣé ẹ fẹ́ lọ wú òkú ẹ̀ lọ ni àbẹ̀ tún fẹ́ lọ rí nǹkan mọ́ ní ojú orí ọkọ mi ẹ dáhùn kí ni mo fẹ́ mú lọ sójú orí ọkọ mi lọ ṣe. ọ̀rọ̀ gidi ní sọ ẹ jọ ìyàwó mo fọ́ náà bá bẹ̀ ọ́ ọ̀rọ̀ gidi ní bọ́ ọ bá lóò sì bínú sí a ò ní ṣe ń ta fẹ́ fún àwa fẹ́ kó bínú jọ dákun bí mo fẹ́ béèrè dá mi lóhùn bẹ́ẹ̀rì gbogbogbò ni wọ́n sin ọkọ rẹ̀ sí ni àbí ta gbolé. tí ń du fídíò àná sí wọ́n sí. níbo lè yàn wá. ẹ wo bàbá ẹ má kí wojú yín o ẹ má kí wojú yín o á kí sọmi sọmi lẹjà yìí kí ló dé kọ pàápàá ẹ wò ó náà kí lẹ́yìn má pàápàá ìwé ìlú lórí o sọ ti lẹ́yìn. ẹ má bí bàbá mi. ẹ jẹ́ lọ́jọ́ rẹ̀ àwọn àgbàyà burúkú kí ló dé kí ni kọ́kọ́ adé ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ẹ lọ bá lóun fẹ́ máa lọ bẹ̀ lọ́rùn. mi ò ní ṣe bí torẹ́ sàn tọ́jú ti kàlà ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ẹ̀sán ní lẹ́sìn ọlọ́run ẹ̀sán àdìtú ni ọ́ Ẹlẹ́dùmarè mi ò ní ṣe bí torẹ́ sàn tọ́jú ti kàlà ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ẹ̀sán ní lẹ́sìn ìgbà tá a bá bí wí kàná fi ń san fún ní ọmọ yorùbá ọlọ́run mo sì tó kù ṣe ní àdáhùn ọlọ́run ẹ̀sán. bọ́t tá a bá ti wo fún mi tán ìmọ̀ máa lọ lé o. lọ sílé sórí gbogbo àwọn nǹkan tó máa ń ṣe ó máa ń dùn mí ṣé bí wọn lọ sọ fún mi wípé Thursday ló máa filẹ̀ fún mi. ìgbà tí mi dẹ̀ wá fi Thursday lẹ́mọ̀ nǹkan. kí ló tún wá fà á. ìwọ náà ṣàmọ́dún bàbá tí mo ní. jẹ́ ń sọ kí nìkan fún ẹ a lè ti torí pé dáàdi ẹ ó jẹ́ni tó ti ṣe ọlọ́pàá rí bá a délé yín ìṣe ní dáàdi máa halẹ̀ mọ́ wa tá a bá ti ń rojú dáàdi ẹ báyẹn ẹ̀rù máa bà yín ni. kí ló ta ni ẹ. kọ́nù àwọn àlejò tí ẹ ọ̀rọ̀ ránṣẹ́ sí just one minute. quiet. ẹjọ mi ò ṣe kankan. mi ò rẹ̀ ṣe kankan. ní àná ẹgbẹ́ owó cooperative kan wọ ilé yìí ní àná owó yẹn la wá fún. ẹ sà wọ́n ṣe kúrò fún mi ni mo ti kó lọ sí báńkì sà. ẹ má fún mi problem kẹ́ bá má ní problem ẹgbẹ́ owó lọ sí báńkì. mo kó lọ sí báńkì ní ilé pálọ́tọ̀ ìjọ ọlọ́run gbọ́ kristi gbọ́. tí o bá tẹ̀lé yín wọlé tó bá bá orí yẹn ní òní hesitate láti fi ìbọn fọ́ orí yẹn. ẹ jẹ́ kó wá lọ wò mo máa dáràn láyé mi o mo máa dáràn o. bàbá ẹ̀bùn máa ṣá kò gbówó sílé. ó ṣé kí ni kò gbówó sílé. ẹ sà ń parọ́ fún mi ẹ rí pé mo sọ fún yín tó bá ti gbówó bẹ́ẹ̀ yẹn fún wa báǹkì la máa ń gbé lọ. ta ló gbà yín ìmọ̀ràn kó gbówó lọ sí báǹkì. bá a ṣe máa ń ṣe nìyẹn sà. bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ó ṣe mí láàánú láti sọ fún ẹ wípé wàá ṣí òfò ẹ̀mí lẹ́nu. ó ti tó. Dani mo ṣe. ó ti tó. Dani mo ṣe tí ó dárí jì ní o. Iná ọmọ o, iná ọmọ o ẹlẹ́kẹ̀ẹ́ta. Mo ti gbọ́.
ṣe mọ́. àti tún ṣẹlẹ̀ o. kí ló tún ṣe ṣubú tẹ̀lé èmi mo ṣe ọ̀nà irú kí ló lò tá a la ṣe Bùkọ́lá èké àbí ọlọ́run lẹ́tùbọ̀rì ọba tó mọ gbogbo nǹkan nílé ètò wáyé lọ́wọ́ àwọn dára o. wọ́n mà ní ó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní ló lè bá káwọn méjèèjì wọn ló bá pa àwọn méjèèjì. àmọ́ tó ṣe o ọlọ́wọ́ ọba tí panilẹ́kún ọba tí panilẹ́rìn mọ̀ ní ọ gbogbo nǹkan wọ̀wọ́ ó sì ọmọlẹ̀ kéde lọ́wọ́jú rẹ̀ ó ti wọ́n lọ ọba tó rí inú tó rí ta tó lè tó. dúdú lè wí mọ́ wọ́n sọ síta gbangba nù ẹ̀gbọ́n tó wí ó lóun níbì kan tó ń fẹ́ gbé yín lọ ẹ̀gbọ́n bó ṣe bí méjì mú ọ lọ. kì í ṣe pé èèyàn kan ṣá bàbá ọkọ mi lẹni tí mo fẹ́ mú wọn lọ sọ́dọ̀ ẹ̀ nígbà tá a ti gbìyànjú títí tí àdẹ̀ rí àyípadà mo ní ká tún gbìyànjú bẹ̀ wò. bó sọ̀dọ̀ ìyá ọkọ ẹ̀ mú ọ lọ ṣọgbọ́. ẹ ṣé mo dúpẹ́ àní fi eléyìí san fúnra wa ṣé rí kò sí ibi tí ẹ sọ pé ẹ fẹ́ mú mi lọ báyìí tí mi ò lọ gbogbo ibi tẹ́ ẹ bá sọ pé ó ti yá báyìí o. Bello sáṣẹ mọ ránṣẹ́ sí i kó tó mọ̀ ká ó yẹ kó wọ́n wálé o kó wọ́n wá wẹ̀gbọ́n o tí ẹ náà mo sì ń sin ẹ̀yìn rẹ mọ́ wa àwọn kò yé á tẹ́tẹ́ kúbẹ́kúbẹ́ àwọn alábòsí wọ́n sì wà láyé ara wọn kó lọ jọ gbọ́rọ̀ sí alẹ́ nu kọ́ wálé o kọ́ wá wà àwọn èèyàn tiẹ̀ irọ́ ni kò ní wálé. ẹ kú jókòó. Fatima ẹ kí wá ní. ìgbà tí máa jáde mo kì í. àyànra wa lálẹ́ ṣe wá dìjà èmi ò bọ́jà o inú mi mọ́ gbinrin báyìí nínú mi mọ́ o n ò lólódì bí kan o sóyọ ìfẹ́ sì ni kò sí nǹkan tó jẹ́ tuntun pààyàn àlè àárín inú ilé kò jẹ́ tuntun ó ti bẹ̀rẹ̀ lórí àwọn ànábì kan mẹ́rin ọlọ́run wí fáwọn tá a jẹ́ mùsùlùmí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èké àtọ́là kọ́ mọ́ bá ń bí ọ wà lọ àwọn náà gèsè ìyàwó kan wọ́n fẹ́. ṣé màá kí n ju báyìí lọ rí mo ní ẹ kú jókòó. ṣé torí bí mo ṣe rí ránṣẹ́ àbí mo rí rúdurùdu tó ń wò mí sí ọ nígbà wọn náà bá bá wa jáde ọmọ kí n mọ àwọn èèyàn. ẹ wò mo rò pé ìyàwó yín ò sì nílẹ̀ ṣe ráyè lè lọ́sàn-án. kò sí ilé ọlọ ọjà. èmi rò pọ́n wà ń lé ni. tó tọ́ bá wà ń lé ẹ kì í ta síyàn rárá. wọ́n bá jẹ́wọ́ náà mo ọmọ fẹ́ lé báwọn wọn ò ní máa ṣe òsì bí ẹran aṣẹ́wó lójú rẹ̀ ṣé wọ́n mọ̀ bọ́ọ̀lù ń ṣe wọ́n tún á mọ̀ ìyàn nìkan mọ́ ọ̀la àbí wọ́n mọ̀ sọ̀rọ̀ lójú rẹ̀. ẹ wò kì í ṣe pé mi nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ẹ ṣẹ̀ yín. kí ni mo ṣe. kẹ fẹ́ ṣe òkú ìyàwó bàbá yín kẹ má lè pè mí wọ́n yẹ kó mo ṣe wá ń gbọ́ ní ilé mi. àwọn àna mi ní ìsìn kò jẹ́ tuntun náà ń tán lọ́nu ń bò ti gbọ́ ọmọ pé ńgbà tá a bára wa sọ̀rọ̀ tójó dì láyànra wa lórí ipá yànra wa lálẹ́ àyànra wa lálẹ́ èmi ló sì rò pé ó yẹ kí ìwọ̀n fàjà àmọ́ bó ti rọ̀ ọ́nù rẹ̀ báyìí tó tiẹ̀ fìfẹ́ hàn pé àṣepatí àpèyọ́ àna mi ló kú bẹ́ẹ̀ ni ohun èmi náà kí wọ́gùn wà ń bẹ̀. ẹ wò ó mi rò pé mo lè wá o ṣe é mo ìyàwó yín tí wọ́n máa ṣe bákan bákan tó bá ti róbìnrin yẹn èmi ò dẹ̀ fẹ́ gbogbo yẹn. kò sí nǹkan tó jọ bí Yasmala bá ṣe bákan bákan di gbajúrò. ṣe é pé fún ayé lẹ sọ ń sìn pé tó bá ṣe bákan bákan èmi ò rán yẹn o mi rán o. àwa lẹ́yìn ẹ lu Yasmala. ṣe rí kíní kan wá ní pé tẹ bá fẹ́ kí n wá sóde yìí tó máa wá débẹ̀ tí wọ́n máa wò pé ta ló pè mí aṣọ tẹ́ ẹ bá mú bẹ̀ mo fẹ́ kẹ́ ra fún mi. ṣé ta sọ kékeré.